ẹ jẹ́ ká jọ kí o Ìṣọ̀lá Àríyọ̀ nation ẹ jẹ́ ká jọ kí Ìṣọ̀lá Àríyọ̀ nation ẹ jẹ́ ká jọ kí torí kó lé lọ́dún ọmọ ọlọ́jọ́ ìbí wa dúpẹ́ torí kó lé lọ́dún Ìṣọ̀lá Àríyọ̀ ti lé lọ́dún. ẹ bá gbọ́ kógókógó ohun agogo kò séwíwé dùgbẹ̀dùgbẹ̀ ti gbẹ̀dú Báṣíwájú Ọlárògùn bá ń bọ̀ lórí kọ́ńsọ̀ lówó ẹ ti mọ̀ ta lọmọ ọlọ́jọ́ ìbílẹ̀ tó ń sọjọ́ bí lónìí tí mo fi gbàlùgbájọ́ Àríyọ̀ ní Ìṣọ̀lá ọmọ ọba Fèdèyẹjọ tẹ́sí mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń àrídùnnú tí ò pé méjì Àríyọ̀ nation ọmọ ọlọ́jọ́ bí ogún ọdún o òkú ọdún òkú oríire àtẹ̀sámù ọdún àtàmọ́dún ṣe púpọ̀ rẹ̀ ní gbogbo ayé ń sọ àtàmọ́dún ṣe púpọ̀ rẹ̀ ní gbogbo èèyàn ń wí wọ́n ní kó mọ́mọdé eléyìí ṣàṣepẹ̀ fún mo kí ẹ mo lù ẹ lọ́gọ ẹnu. Ìgbẹ́tì lóye ọmọ lóye lẹ́yìn ọyẹ́ òpárá àgbẹ̀tì rí ẹni abísọ́yẹ́ lọ́yẹ́ pa Ìkòyí tún ní ọmọ ẹrú fi sọ̀tìsàn Ìkòyí ò ìkùsà Ìkòyí ò rẹ́ni bájà owó gírí kọ̀rọ̀ Ìkòyí ò rógbòjà ò bínú báyìí ìbọn jẹ ìmọ́ra rẹ̀ alákòóta bí ìran ni bàbá ńlá kú bàbá wọn tó kọ́wọ́ lọ sójú ogun mẹ́rìndínlógún ni wọ́n ní sọ̀lẹ́ ẹni ẹ bá rí ẹbí ẹni ẹ tẹ́ bá kó ẹ béèrè wo ogun ló pa ó ẹ̀ṣọ́ ìkùsà ẹ̀ṣọ́ ògbọ́fà lẹ́yìn bẹ́ẹ̀ tí wọ́n bá gbọ́fà lẹ́yìn ó ságun nítorí wájú gbàgbàlagbà ní bàbá wọn fi gbọ́ta àwọn làbíjú wa kókùnrin dágbọ́ pàṣọ fún ọ̀pọ̀ fún yọyọ kó gbọ́fà lẹ̀.